igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó kọjá yìí tó ṣe igbákejì ààrẹ lẹ́yìn ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́dún 1999 sọ́dún 2007 ìyún Alhaji Atiku Abubakar ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí nípa àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n fi òbítíbitì ẹ̀mí ṣòfò ní ilẹ̀ Haúsá àti káàkiri Nàìjíríà ìyún ẹgbẹ́ Boko Haram tí Atiku Abubakar sì ti tú àṣírí pé àwọn tí ò jẹ́ kí ẹgbẹ́ Boko Haram kí ò jẹ́ ká ti dohun gbàgbé tí ò tí ì jẹ́ kí wọ́n ṣẹ́gun wọn àwọn gan ni àwọn tó wà nípò tó ń gbàjọba lẹ́yìn àwọn látìgbà táwọn ti kúrò nípò ààrẹ lọ́dún 2027 ìyẹn wọn àtọ̀gá òun ti ṣe ààrẹ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. ẹ rántí wípé láti nǹkan bíi ọdún 2009 ní ẹgbẹ́ Boko Haram náà ti gbókun kọjá sísọ tán wá bẹ̀rẹ̀ sí ní máa fẹ̀mí èèyàn ṣòfò tó sì jẹ́ pé láti ìgbà náà dásìkò yìí ìjọba Nàìjíríà ò tí ì rí ọ̀nà àbáyọ lórí ẹgbẹ́ Boko Haram débi pé bá ṣe ń jẹ́ àwọn èèyàn kó iná ń pa àwọn èèyàn tó sì ń fagídí sọ àwọn míì di ẹlẹ́sìn mùsùlùmí kódà wọ́n ń jẹ́ àwọn ọmọbìnrin míì gbé tí wọ́n ń fagídí fẹ́ wọn tí wọ́n ń fún wọn lóyún tó sì ń bímọ fún wọn nínú igbó. ṣá o lọ́jọ́ ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún ọdún yìí the 15th of May 2025 ìní Alhaji Atiku Abubakar ló máa tú àṣírí nípa ẹgbẹ́ Boko Haram lásìkò tó ń gbàlejò àwọn olóṣèlú láti apá Kogi Senatorial District ní ìpínlẹ̀ Kogi èyí tí igbákejì gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ olóyè Simon Achuba tó ṣíwájú wọn ìní Atiku máa ti sọ̀rọ̀ wípé àwọn olóṣèlú àti ìjọba tó tẹ̀lé ìjọba wọn àtọbásanjọ́ àwọn ìlúǹfà àti Boko Haram ti fi ìkú pátápátá ó lọ́dún 2002 ìní ẹgbẹ́ Boko Haram jáde ó ní ìpínlẹ̀ Yobe náà sì ti jáde ó ní ṣe lọ́básanjọ́ pé òun gẹ́gẹ́ bí Haúsá tó tún wá látàpá abidjan ti jáde pé kí làwọn fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Boko Haram ó ní ṣe ló ń sọ fún Ọbásanjọ́ pé kó jẹ́ káwọn pé gba àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà sí ìpàdé káwọn sì fún wọn ní ọjọ́ wípé lọ́jọ́ báyìí oṣù báyìí tẹ́ ẹ̀ bá lé gbogbo Boko Haram tẹ́ ẹ̀ paná wọn pátápátá á gbàṣẹ́ lọ́wọ́ yín. Àtíkù ló ń sọ fún Ọbásanjọ́ ọgbọ́n pé báwọn bá fi ṣe bẹ́ẹ̀ yóò rí i pé ọ̀nà àbáyọ yóò wà tí àwọn yóò sì ṣẹ́gun Boko Haram. Àtíkù ní báyìí lọ́básanjọ́ ó pe gbogbo àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò sípàdé ó sì sọ nǹkan tó ń wí fún wọn pé òun fún wọn lọ́jọ́ báyìí ká fi yanjú Boko Haram ó ní kíákíá láàrin ọjọ́ náà wọ́n máa yanjú Boko Haram tó sì pa wọn pátápátá ṣùgbọ́n ó ní lẹ́yìn táwọn kúrò níjọba dípò káwọn tó gbàjọba lẹ́yìn àwọn ká tó tẹ̀síwájú lórí irú iṣẹ́ táwọn ń ṣe òun níṣe ni wọn ò ṣe bẹ́ẹ̀ o eléyìí ló sì jẹ́ kí Boko Haram kó gbọ́dọ̀ gẹ̀ẹ́jìgẹ̀ dà sí i.